Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ilé ayé yìí le o. Lálákọ̀ọ́kọ́ mo gbàdúrà fún actress Ìyábọ̀ Òjó. Ìdí tí mo dẹ̀ fi gbàdúrà fún wọn ni pé Ọlọ́run má jẹ́ ká rí ìjà ayé o. Ọlọ́run má jẹ́ ká rí ìjà ayé. Ọlọ́run má dẹ̀ jẹ́ ká ṣe oore ṣe. Ọlọ́run má jẹ́ kí oore kó di ibi mọ́ wa lọ́wọ́. Nítorí wípé ẹni ẹlẹ́ni tó dìde láti rí ìdájọ́ lórí ikú Mohbad, ó wá di ẹni tí ayé tí wọ́n ń ro ẹjọ́ ẹ̀ kiri wípé òun gangan kò fẹ́ káwọn rí justice. Tí ò bá dẹ̀ ń ṣe arábìnrin wọn lè wókú ẹ̀ jáde. Wọn lè wókú Mohbad jáde. Òun ló gbé ìgbésẹ̀ pé kí wọ́n lọ wó òkú ẹ̀ jáde, kí wọ́n fún un ní burial tó péye. Ṣùgbọ́n àwọn ọ̀tá, àwọn tó jẹ́ pé irọ́ ni wọ́n mú dání lórí owó tí wọ́n fi justice for Mohbad gbà, wọ́n bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi nǹkan tí ò yẹ kan sọ. Ṣùgbọ́n nǹkan tá wá sọ kọ́ lèní ni, mo kàn gbàdúrà fún wọn wípé Ọlọ́run Elédùmarè ó máa fi ojú àṣebi hàn. Ọlọ́run á gbìjà wọn. Gbogbo èpè tí àwọn èèyàn dẹ̀ ń gbé àwọn àti ọmọ wọn ṣẹ́ ní agbára Ọlọ́run, Ọlọ́run á ré ibi kúrò lórí wọn. Ẹ̀yin èèyàn lé gist tẹni tá a mú wá. Ó ní lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú ààfin bàbá wa Erinlá. Nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ò ní wípé lórí ọ̀rọ̀ immunity yìí náà ni, òun náà la tún padà sí. Orí ọ̀rọ̀ immunity yìí náà la tún padà sí. Ṣùgbọ́n kí n tó mú ẹnu wọ inú gist, mú kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yẹn ṣe púpọ̀ ọdún láyé, oṣù yìí mà ti parí. Today is 30th àbí 2025. Ọlọ́run Elédùmarè ọba láàánú á jẹ́ ká wọnú August pẹ̀lú ìdùnnú, ayọ̀, àlàáfíà o. August ò ní gbóná mọ́ èmi àti yín o. Wọn ò ní wá ẹnikẹ́ni tì nínú wa. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ fún gbogbo ìfẹ́ tí bàbá wa Erinlá tó ń fi hàn ọkùnrin Naomi o. Kì í ṣe ìfẹ́ kékeré o. A dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o fún gbogbo support wọn fún Queen Naomi. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa, ẹ̀kan nínú wọn, wọ́n ló pariwo wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò parí ilé fún àwọn parent òun. Kí ló dé tó jẹ́ pé ilé Queen Naomi tí wọ́n ń kọ́ fún parent wọn ò ní wọ́n parí. Ṣé mọ̀ pé a sọ fún yín pé ibi tí Queen Naomi ti dàgbà, kábíyèsí wọ́n fẹ́ tún ibẹ̀ kọ́ nítorí pé wọ́n ní ó jẹ́ kí àwọn máa rántí gbogbo ìgbà tí àwọn wà ní kékeré. Ẹ mọ̀ pé wọ́n ní ọmọ tó bá fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀, kí náà ló máa ṣe? Ẹ bá mi parí ẹ̀. Ẹ kọ sí under comment section. So Queen Naomi wọn fẹ́ fi ọwọ́ òsì júwe ilé bàbá wọn. Ìtorí ẹ̀ ni wọ́n fi rọ kábíyèsí láti bá wọn parí renovate ilé tí wọ́n dáwọ́lé. Nǹkan tí ìyàwó bá dẹ̀ dáwọ́lé tọkọ bá parí ẹ̀ kò léèwọ̀. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí bàbá wa Erinlá tí wọ́n lè ṣe fún Queen Naomi. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí bàbá wa Erinlá ń ṣe fún Queen Naomi, Ọlọ́run Elédùmarè á bá mi dẹ́mi wọn sí o. Ọlọ́run á fún wọn ní ìlọ́po lórí owó tí wọ́n ná. Wọ́n ní bá ń tí wàá ṣe wá nìyẹn wípé wọ́n bá Queen Naomi parí ilé family house. Ilé bàbá òun ó ti ń jò láti joy. Kò sí nǹkan tí kábíyèsí ṣe sí ìgbà òjò dẹ̀ láwà yìí. Ṣé kábíyèsí kàn máa wo ilé àwọn parent oníran ni? Wípé tí wọn ò ní ṣe nǹkan kan sí pé wọ́n dẹ̀ ń ṣe fún Queen Naomi lọ́tùn lósì.
ẹ̀yin èèyàn lé ẹ wò ó èèyàn ò lè force ọkùnrin láti gba nǹkan lọ́wọ́ ọkùnrin o. Èèyàn ò lè force ọkùnrin láti gba nǹkan lọ́wọ́ ọkùnrin nítorí ìgbà téèyàn bá kọ́kọ́ ń dètò ọkùnrin kò sí nǹkan tí ò ní ṣe fún yín. A fọ ẹyín lójú, a fọ ẹyín nímú, a fọ ẹyín lẹ́nu. Ọkùnrin tó máa ṣe fún yín lẹ́yìn ìgbà tó ti fẹ́ yín, irú ọkùnrin báyẹn ó ṣọ̀wọ́n. Irú ọkùnrin báyẹn ó ṣọ̀wọ́n. Kì í ṣe gbogbo ọkùnrin ló ń ṣe. Ẹ wo nǹkan tí kábíyèsí ń ṣe fún Queen Naomi. Bí Queen Naomi ò béèrè bàbá wẹ̀rẹ̀ ńlá ṣe fún wọn. Ìfẹ́ ló ń jẹ́ báyẹn, ìfẹ́ tó jẹ́ pé ó dé inú ọkàn wọn, kì í ṣe ìfẹ́ ojú. So wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá wọ́n ní wọ́n wo àǹtí wa wọ́n dẹ̀ wé pé ìlara òun ló máa pa àwọn sisi wa gbogbo yìí o. Nítorí pé táwọn bá ń ṣe nǹkan fún Queen Naomi, ẹ̀yin ẹ máa sọ̀rọ̀, ẹ máa complain. Queen Naomi ti wà níta 3 years kò complain ẹyọ kan báyìí. Ṣùgbọ́n ẹ̀yin lẹ máa ní kábíyèsí ò ṣe nǹkan báyìí fún yín o, kábíyèsí ò ṣe nǹkan báyìí fún yín o, lẹ máa complain all the time. Kí ló dé? Kí ló dé? Wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá ò tiẹ̀ dá lóhùn, wọ́n náà kọ́ ignore ẹ̀ ni. Wọ́n náà ignore ẹ̀. Ẹ mọ̀ pé nǹkan téèyàn ń ṣe nìyẹn. Ẹ wo bí àwọn olóyè yìí bí wọ́n ṣe ń force obìnrin lé kábíyèsí lórí, tó ń force obìnrin lé kábíyèsí lórí. Bàbá wẹ̀rẹ̀ ńlá ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn. Wọ́n láwọn ò fẹ́ ìyàwó o, kán lọ fẹ́ ìyàwó yẹn fáwọn ọmọ wọn. Nítorí pé wọ́n tún ti ń ti àwọn obìnrin míì sí bàbá wẹ̀rẹ̀ ńlá láti fẹ́. Ẹ mọ̀ pé à ń sọ̀rọ̀ nípa immunity, pé kábíyèsí fẹ́ gba immunity lọ́wọ́ àwọn sisi wa gbogbo. Wọ́n tún wá ń ti àwọn obìnrin míì sí bàbá wẹ̀rẹ̀ ńlá láti fẹ́. Ẹ rí i pé ilé ayé yìí ó lágbára. Wọ́n ní kábíyèsí ní kán lọ fẹ́ àwọn obìnrin yẹn, kán lọ fẹ́ fáwọn ọmọ wọn. Àwọn fine babies náà ń kó wá sínú palace tó yẹ pọ́n kàwé dáadáa, tó mọ nǹkan tí bàbá wẹ̀rẹ̀ ńlá máa ń like. Ṣùgbọ́n kábíyèsí wọ́n dúró lórí ìfẹ́ wọn fún Queen Naomi. Ìfẹ́ náà dẹ̀ ni wó kò ní bàjẹ́ ní Ọlọ́run. A tún wá gbọ́ tí àǹtí wa èyí tó jẹ́ àgbà yẹn wọ́n ló kì í fún ìkan nínú wọn seriously. Pé èèyàn burúkú òun ni. Pé ṣé kò mọ̀ pé òun mọ nǹkan tó ń ṣe ni. Pé tó jẹ́ pé ó fẹ́ gba Tádéníkáwò lọ́wọ́ Queen Naomi nígbà yẹn tó ń force kábíyèsí nígbà tí Queen Naomi tán ní problem ní Agodi ní Ìbàdàn yẹn. Pé tí ò bá ń ṣe pé kábíyèsí àti bàbá kábíyèsí wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní ìjìnlẹ̀ ìmọ̀. Pé bí ò bá ṣe gba Tádéníkáwò lọ́wọ́ kábíyèsí nìyẹn o. Àti tí ò bá ń ṣe ọlá ìyá rere tí Ọlọ́run fi jí ìké Queen Naomi tó support Queen Naomi ní gbogbo ìgbà yẹn. Mọ́mì wọ́n try ìgbà yẹn o. Abiyamọ nìyá wọn o. Wọ́n sáré lọ sọ́tùn sáré lọ sósì ni. Lórí ọ̀rọ̀ Queen Naomi yìí wọ́n ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ wá máa ní ọjọ́ tó bá jẹ́ pé obìnrin yẹn ní láti jẹun ọmọ. Ẹ wá máa ní kí oúnjẹ ọmọ yẹn kó korò lẹ́nu ẹ̀. Báwo ló ṣe fẹ́ korò? Ìyá tó jẹ́ pé ó pe ibi sùn nígbà tọ́mọ wà ní kékeré tó jìyà lórí ọmọ ẹ̀. Wàláì ìyá yìí ó máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ ọjọ́ ayé ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa sọ fún un wípé ìkà ni. Pé a máa fi ọ̀rọ̀ ọmọ ẹ̀, a máa fi kẹ́wọ́. Ó ní ọmọ ń jábọ́ lẹ́yìn òun, wọ́n fẹ́ gbọ́ ọmọ lẹ́yìn òun, wọ́n fẹ́ gbọ́mọ lọ́wọ́ òun, wọ́n ní kinní kan ló ń rojọ́ rádaràda. Wọ́n ní àǹtí wa sọ fún yín pé kó dákẹ́ ẹjọ́. Pé òun ò fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Pé òun ò fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Pé ó mọ bí wọ́n ṣe máa ń mú ọ̀rọ̀, a máa mú ọ̀rọ̀ yẹn láti fi kọ́ Queen Naomi lẹ́sẹ̀. Pé kí Queen Naomi ṣe Queen Naomi bá wọn gbénu palace ni. Ẹ wò ó, tọ́lọ̀ ń bá ń gbìjà ẹ̀dá, kò sí ẹni tó lè dá ìjà yẹn, kò sẹ́ni tó lè bá dájà o. Ọlọ́run nìkan ló lè gbìjà ẹ̀dá o.
tọ́lọ́run bá dẹ̀ ń gbìjà ẹ̀dá kò sẹ́ni tó lè dúró síbẹ̀. Ọlọ́run ló ń gbìjà Queen Naomi. Ọlọ́run òun ló ń gbìjà Queen Naomi. Ọlọ́run á dẹ̀ máa túbọ̀ gbìjà Queen Naomi àti bàbá wèrè ńlá ni. Torí kò sí nǹkan tí wọ́n ti ṣe tán. Ṣùgbọ́n Ọlọ́run ń fi hàn wọ́n, ó dẹ̀ ń fi dá wọn lójú pé òun ni Ọlọ́run. Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ àti òpin. Ọlọ́run ò ní fi èmi àti yín náà sílẹ̀ o. Ó máa gbìjà wa lọ́tùn lósì ni. Ojú ò ní tì wá. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́ lé ó máa yọrí sí rere. Bá a ṣe fẹ́ wọnú oṣù August, ìdùnnú, ayọ̀, àlàáfíà la fi máa wọnú ẹ̀ ní àṣẹ Ọlọ́run. A ní fi ìbànújẹ́ wọnú ẹ̀. Gbogbo nǹkan tí à ń lé ní oṣù July tí ó tẹ̀ wá lọ́wọ́ ní agbára Ọlọ́run á tẹ̀ wá lọ́wọ́ ní àṣẹ Elédùmarè. Gbogbo nǹkan tí mo sọ fún yín allegedly ní nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àtìlẹ́yìn òdì. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Màá mú gist mi wá fún yín kí ọjọ́ èní tó lọ ní agbára Ọlọ́run. Mashola ní orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yìí kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní October 15 á bá wa láyọ̀ àtàlàfíà. Èèyàn 5 péré la fẹ́ mú fún prize giveaway yìí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.